ọmọ akórèdé o ọbalẹ̀ sórí ètò ó dénú àgbàní àgbàláyé nínú kásọ̀rí kí ni wí iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu ẹ̀sọ́ òfò yìí ni ọmọ àgbọ̀nyùn yẹbi lólú ọmọ akú fapópọnu arọ̀nìkú torí tìdí ọmọ ilẹ̀ òòrè ogun àjà wẹ̀yìn ó múlẹ̀ ẹ̀sọ́ òfò yìí wù mí gbé ogun dojúmọ́ ló múlẹ̀ gbọ́sùn mi lọ ayé tún gbòde ẹ̀yin olùgbọ́ gbogbo ẹ farabalẹ̀ kájọ gbẹ́tọ̀ ìpasẹ̀ lápọ̀tọ̀ ayé nù o gbéra lẹ̀ o dìde. bọ́mọdé ò bá bá ìtàn yóò bá àrọ́bá àrọ́bá ní bàbá àtàn ìtàn àwọn akọni akọgun àwọn èèyàn ńláńlá tí wọ́n ti rí kọjá àtàwọn tó tún ń bẹ ó dáa ká máa mọ̀ pa wọn kán fi lè máa tó àwa náà sọ́nà nípasẹ̀ eléyìí ó ní ètò èyí tá à ń pè ní ìpasẹ̀ ṣẹ́ni pé ìpasẹ̀ náà mo lò mo ní èyí nípasẹ̀ eléyìí ní ètò tá à ń pè ní ìpasẹ̀ èyí tí Ayédùn tó ń ṣe olóòtú rẹ̀ lórí rédíò 32 FM táwọn aráàlú tá a mọ̀ sí Smile máa rẹ́rìn ọlọ́mọdé àríbànújẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ pàtàkì jùlọ àtẹ̀yìntẹ́ máa ń ṣe ìwádìí ìtàn history ẹ jọ̀ọ́ ẹ máa gbọ́ ọ̀dà akọ ìpasẹ̀ ìtàn ní omi. èmi Adérẹ̀mí Rájí Oyèládé ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀kọ́ lítírésọ̀ àti ìwé kíkọ tí mo sì jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí fún òǹkọ̀wé ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà mo fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé kí ẹ máa gbọ́ ètò ìpasẹ̀ tí Ayédùn ṣe atọ́kùn rẹ̀ ní ìkànnì Ìfẹ́yìn 32 FM 94.9 Àjàkẹ́rin Cocoa House ìyẹn nílé àwọn àgbẹ̀ ní ìlú Ìbàdàn ire o. ọ̀dàgbére líle gbére báwọn ọ̀yà mi onínúure ìyá bá sọ mí lọ́bọ̀ kẹ̀kẹ́ àràbàtà ìyá mi ló lóde ọ̀dà lọ́bọ̀ yín lọ́wọ́ rẹ̀ nu màjèṣí ni mí mo sì ń bẹ̀rù àgbà mo dé lónìí lówe pẹ̀lú orí pípé àyìnlá àdègé tọ̀ ọmọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo fẹ́ gbé mi pẹ̀lú owó aláṣẹ la ìyá mi àbẹ́ ní aláṣẹ la mo fẹ́ gbé mi rèlú owó. àbẹ́ ní aláṣẹ la ìyá mi àbẹ́ ní aláṣẹ la mo fẹ́ gbé mi rèlú. ẹ bá ń ké síra àwọn agbe kí wọ́n súnmọ́ bí. ẹ pé kí ni mo ní kí wọ́n wá ṣe mo ti gbáròdé ni kí wọ́n wá bá mi dá. ẹ ránṣẹ́ sálùkò òun ò torí nǹkan méjì pè wọ́n mo ti gbósùn dé kí wọ́n wá bá mi kùn. ẹ múwé èpè mi dọ́dọ̀ lékèlékè ẹ fún rèé bìbà ẹ pé wọ́n wá kùn kí wọ́n wá yínú rẹ̀. ìrangún àwọn ajẹ́bọ́ kájòkú jẹ̀dọ̀ yẹn ní títà kàlàmàgbò. àwọn àwòkó àwọn ló lórin láwùjọ ẹyẹ. àwọn àkókò àwọn ni kí wọ́n gbẹ́dó. àfiṣẹ́ réjì àfihàn ọmọ akórèdé jùṣẹ́ pèdèpèdè lọ.
ìran alákàn tí wọ́n ṣepo àṣeyè ni wọ́n ṣepo tiwọn. àtìmí àti yín àṣeyè láṣẹ nínú gbogbo àdáwọlé àti àdọ́kàntẹ́ wa láṣẹ Èdùmàrè. ẹ̀ka àṣálẹ́ ọmọ aládé gbogbo. ẹ jọ̀ọ́ kí ló lè fà á kó oorun ọmọ kùnyàn láago 9 alẹ́ ojú sì ń ta mí bí ìgbà tó jẹ́ pé òru la wà tó yẹ kí n ti sùn. ààwẹ̀ ọ̀pọ̀ ẹni tí ń gbà. oṣù kan bí ọdún kan. a kí gbogbo mùsùlùmí mùsùlùmọ́. amọ̀mọ̀ tún kó àbáyọrí tòní. ìtàn lọ́nà nù ìdákejì méjì tún ti rí nínú ìdákejì nínú 3. yóò bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ báyìí ramadana yóò dá méjì yóò tún rí kọjá. ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ni ó yọrí ẹ̀ ilé yóò sì ní jẹ́ àṣemọ gbogbo ìgbìyànjú wa ń bẹ̀ pátá ọba tó ní wá yóò tẹ́wọ́ gbà á níjọsìn. torí pé wọn ò fẹ́ ṣàgbà amògùn ọ. ọmọdé ilé ẹ̀ka alẹ́. ẹ̀yin àgbààgbà ẹ̀ka aṣálẹ́ o. lóyún inú tó ń àṣẹ ẹ̀dí olókùnrin olóbìnrin ẹ̀ka àjálẹ́ o. onílé àlejò ẹ̀kọ́ àlẹ́lẹ́. ará iwájú èrò ẹ̀yìn. ṣàlàáfíà ńlá tó bá yín láṣálẹ́ tòní. ìkànnì adẹ́rìnpòṣónú yín náà ní 32 FM 94.9 àjàkẹ́rin Cocoa House gbẹ̀ńlẹ̀ Ìbàdàn. Ògúntádé Elisha. ẹ máa ṣeun ẹ kú àròtì wa ní ìkànnì ìfẹ́yín ẹ ọgbọ́n àti òye tiyín náà kò ní í jọba láṣẹ Èdùmàrè. kí bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé bàbá ẹ káalẹ́ o. àti gbogbo yín o. ẹ kú òǹgbẹ ẹ̀mí ò rẹ́yìn oṣù. àṣẹ o. mo kí Abíọ́dún Tìjání Ìṣọ̀lá ẹ̀fọ́ ní ẹrù ẹ mọ̀ káalẹ́. ẹ káalẹ́ o. ṣàlàáfíà ni. àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. ṣáwẹ̀ ń lọ. àwẹ̀ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ à ń tì í. ẹ̀ ń dọ̀jẹ̀ àbẹ́ ń gbà. à ń rọ fírì wẹ́rẹ́wẹ́rẹ́ tá à ń rọ fírì sápátì. ẹ̀rọ fírì. kàkà máa tí kò máa lọ ní. bàbá tí kò lè lọ èwo ni wo ló. ali sọ̀rọ̀ ẹ o èmi rẹ kọ́ lájọ wá ta lọ. àwẹ̀ yẹn ń lọ wọ́n ń tì í. mo là ń tì í lọ. wọ́n ń tì í ó ń lọ. ọ̀dà sọ ó dó sójú kan. mo nǹkan fẹ́ dá méjì ní ìfẹ́ sọ pé ọ̀dà ìwọ lọ́wọ́ yòókù gbà náà. tí di 16 lónìí. ẹ̀yin nu Ọlọ́run. méjì ìwọ nu Ọlọ́run rí wọn náà ó sì rí mi náà ó kálukú wa kò sí kọ̀rọ̀ níwájú Olódùmarè. tèmi tí àwọn ikọ̀ mi náà látújọ wá lálẹ́ tòní iṣẹ́ mọ̀ wípé àjọ gba iṣẹ́ 30 ọjọ́ ni kídùmarè kó ṣàánú ó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ilé ìta fi ṣe àṣeyọrí. Abídèmí ìfẹ́ olúwa àyàndìran captain ti alápá bí ọlọ́bẹ̀ ọlọ́wọ́ ṣíbí. Ṣẹ́gun alágbàlá ó kàgbàgbà ó kọmọdé ló gbé kámẹ́rà lọ lálẹ́ tòní. Ali ọmọ akéré Sharafdeen Adékúnlé Ìṣọ̀lá ọmọ ojú odò. Muideen Adédàmọ́lá ọmọ Mòró rántí. Gbogbo wọn ni wọ́n ń kí yín wípé ẹ̀ka alẹ́ o ẹ tún kó àmójúbà métíbà wa ń gbogbo araba. Mi tí mo kéré jù láàrin wọn rèé tí wọ́n tì í wájú wọn léńjẹ inú wọn. Ọláyínká ọmọ Akórèdé Mr. Ayédùnyìn rèé ó àgbà nínú káṣọ̀rìn kí ni wọ́n iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu.
àwọn tí wọ́n mọ pàtàkì èdè mi tí kì í ṣe tẹlòmíì ohun mi tí ò jọ tẹnìkan ni wọ́n ń pè é délẹ̀ tí wọ́n ń sọ pé bá a pèdè àṣà ilẹ̀ Yorùbá. Lórúkọ àwọn aláṣẹ àti olùdarí ìkànnì Adẹ́rìnpòṣónú 32 FM 94.9 Àjàkẹ́rin kòkó àzùgbẹ́ńlẹ̀ Ìbàdàn à ń ṣe yín pẹ̀lẹ́ ṣé wọ́n ní àṣegbá alẹ́ jẹ́jẹ̀jẹ̀ bí tó kó ògbó bí ògbó ẹnìkan ò lè sọ ẹnìkan ò mọ̀. ẹjẹ́ àròjù ọjà tá a bá padà dé ẹ̀fọ́ ni ẹrù ní ó gbé wa wọlé padà àwa mọ́ nìṣó tààrà báwọn ṣe mọ̀ pé ń jẹjọ́ ní ìjẹ́ẹ̀ẹ́dógún la forí ọ̀rọ̀ tì nípa ìṣèjọba baálẹ̀ Orówùsì nílẹ̀ Ìbàdàn ìyẹn 1870 sí 1871 ṣùgbọ́n akọni kan tá a lè gbàgbé tí ìṣẹ̀lẹ̀ rẹ̀ tó ṣẹlẹ̀ lórí rẹ̀ tó nítumọ̀ náà ni akọni Balógun Àjọbọ ìdíre tó fi jẹ́ pé ń jẹjọ mọ́gàjí ilé Àjọbọ mọ́gàjí Abdulwahid Ọláwálé Àjàó Àjọbọ àwọn lájọ wà lórí ètò tá a ṣàgbéyẹ̀wò díẹ̀ nípa irú ẹni tí Balógun Àjọbọ jẹ́. Bí bàbá bá kú bàbá ní kú nígbà tí Orówùsì gbéṣẹ̀ Àjọbọ dọ̀bálẹ̀ fún kò dọ̀bálẹ̀ fún Orówùsì ti gbéṣẹ̀. ìyẹn ní 1871. Tàwa ni ìṣèjọba kàn nílẹ̀ Ìbàdàn. Akọni wo ló gbàjọba? Ọ̀dà ipò wo ló fi darí ilẹ̀ Ìbàdàn? Ṣé òun náà jẹ baálẹ̀ ní àbí Balógun ló lò tí ó darí ilẹ̀ Ìbàdàn lásìkò rẹ̀? Tá a bá ń bojú wò tá à ń kíyèsí wípé nínú àwọn tí ìṣèjọba wọn tó gùn tí ogun sì tó gùn ń bẹ̀ tó ogun gun ni tí ń lani lóògùn bọ̀lọ̀ ní tọ́fẹ̀ tó gbòòrò táwọn jagunjagun ò lè sinmi tí wọ́n wò pé ẹ̀gbẹ́ ìta àmọ́ jẹ́ dé. Ta ni akọni tá à ń sọ yìí? Bóò ni ìṣèjọba rẹ̀ gan ṣe bẹ̀rẹ̀ àwọn nǹkan wo ló kó sínú ìṣèjọba rẹ̀? Àmọ́ mú lọ́kọ̀ọ̀kan èjèèjì ṣé ìpele ńlá á kanlé? Ìpele ńlá á kọ́bẹ̀ ìpele náà láṣọ àlùbọ́sà. A máa ṣí láwẹ́ títí tí a fi fẹnu rẹ̀ kò síbi tí ìṣèjọba akọni tá à ń sọ yìí torí ó ti tẹnubodò tá a sì fi láǹfààní àti gbé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wá sọ nípa bàbá ńlá wọn. Ta náà ni mò ń sọ tí ìṣèjọba rẹ̀ bẹ̀rẹ̀ ní 1871 nílẹ̀ Ìbàdàn Ààrẹ Látòòsà. Kí ló dé tí ó jẹ́ baálẹ̀ tó fi pé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ń lò wọ́n jẹ? Nínú àwọn tá a mọ̀ gbéyàwó gbọ̀nyẹ́bẹ́bẹ́ lálẹ́ ètò nínú bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé wọ́n ń bẹ kíkẹ́ bí ìbọn. Ẹ mọ̀jà pẹ́ lórí ẹ̀já rojú ọjà kábọ̀ bá a bá ti padà dé àgbọ̀dọ̀ ẹ̀fọ́ ni ẹrù àgbàgbẹ̀ wọlé ẹ̀ lẹ́ńbẹ̀ wo ẹ kú kalẹ̀. Tẹ́lọ̀ tó kọ́. ọ̀tọ̀làbí má ọ̀tọ̀lẹ̀bọ̀ àmútọ̀run wà ọ̀tọ̀lẹ̀kọ́ bá bí ọmẹ́bùn bọ́ ọba fẹ́ kọ́ kún níbi tó kájú ẹ̀ kò lè tó jẹ́ ẹ̀bùn sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà lára rẹ̀ kò yẹ kọ́ ọ máa lónú dáńkù àti móòlù ẹ̀ ó yẹ kọ́rọ̀ ó sì sọ àǹfààní fún ọ ni bó bá fẹ́ di ògbóǹtagì sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ lórí rédíò àti tẹlifíṣàn pẹ̀lú ìlànà kọ́ni tó jiná koroko má ṣàfira TNM Media Academy ibẹ̀ ni ó lọ darapọ̀ kó dèèyàn lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn tó ń wò tí ń dá kékeré wọ́n kẹ́kọ̀ọ́ débẹ̀ ni o láàrin ọ̀sẹ̀ 13 péré lójúkorojú àti lórí ẹ̀rọ ayélujára irinṣẹ́ ń bẹ ìlànà ìgbàlódé
wà real practical in just 13 weeks. Mo bá nífẹ̀ẹ́ sí ìgbaniwọlé yóò káàdì lọ́gbọ̀njọ́ oṣù kẹrin 34/2021. Kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ọgbà sàbùkẹ́ 5,000 naira péré lówó fọ́ọ̀mù ó pín sẹ́kálẹ́kà basic and advanced certificate in broadcasting public speaking training for CEO video film production and editing May 15, 2021 ní matric kàn sí wọn ní TNM first floor Old Kingsway building opposite Radio Nigeria Dubai Ìbàdàn telephone 081-2222-1749 081-2222-1749 TNM gbàmọ́mbẹ̀ kò gbókànú ọ̀rọ̀. Ibadan. Here is another dimension of the Spirit and power of God. Let your power flow. Apostle Professor Johnson Suleiman storms Ibadan with fresh fire and mantles with the theme Generational Impact. Bẹ́ẹ̀ni, ipa àtìrandíran làkórí ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run pẹ̀lú Apostle Professor Johnson Suleiman tí yóò máa wáyé lọ́jọ́ Tuesday 27 àti Wednesday 28th of April ọdún 2021 láago méjì àárọ̀ àti aago Ṣé pé yẹn ló parí lẹ́rù Suleiman máa tó pè sí that will empower you for yóò rí Suleiman gbé báyà. Liberty Stadium, Okeado, Ibadan, on Tuesday the 27th and Wednesday the 28th of April 2021 by 7 a.m. and 3 p.m. daily. Wá ní ìrírí ìtúsílẹ̀, ìyanu, ọ̀nà àbáyọ àti ìbùkún nínú àkànṣe ìpàdé yìí. For inquiries, call 0806-750-2323. Come, it's your turn for a miracle, and Jesus is Lord. Best Solution Consulting Services. Bóyá ká lọ sọ́dọ̀ wọn. Ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé o. Bẹ́ẹ̀ni, ìrọ̀rùn gbà ló bá dé o láti gbé ṣiṣẹ́ kàwé àti láti lọ fún ìrìn àjò afẹ́ lókè òkun. Best Solution Consulting Services Limited ló ní kẹ́ ẹ má dààmú kiri mọ́ o. Wọ́n tọ́ni sọ́nà láti gba físà nírọ̀rùn. Wọ́n bá ní ṣètò tíkẹ́tì àti hotel reservation. Wọ́n ní àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ gíga láwọn orílẹ̀-èdè bíi UK, USA, Spain, Poland, Lithuania, Malaysia, Mauritius àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo akẹ́kọ̀ọ́ ẹ máa yọ̀ lọ́wọ́ kan ni wọ́n bá yín gba study permit láwọn orílẹ̀-èdè wọ̀nyí. Dáhùnsì láǹfààní àti máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń kàwé bákan náà. Best Solution Consulting Services Limited wà ní 18 to 20 Ìsúnlọ́ṣọ́ layout Sharp Corner Olúyọ̀lé Estate Extension Off Ring Road Ìbàdàn. Telephone 081-124-73981 àti 070-659-71943. Website www.bestsolutionconsult.com. Bola, what have you been seriously studying for? Mommy, I've been preparing for the 32FM Smart Kids Ambassador Challenge. What's that? The 32FM Smart Kids Ambassador Challenge is a quiz competition for children on radio. If I answer all my questions correctly, I get to be an ambassador and also win a bicycle. That's interesting, oh. Please, first your book, I beg. Do you want snacks? Yes, Mommy! Hello, lads. That's it. Are you between the ages of 5 to 13 years old? From the 1st to the 27th of May, you have the opportunity to be a Smart Kids Ambassador. All you have to do is call on the show from 5:15 to 6 p.m. daily and answer all questions correctly. You also stand a chance to win bicycles, engineering sets, and lots more. What are you waiting for? Start studying. Be like Bola. Bola is a smart kid. The Smart Kids Ambassadors Challenge is proudly supported by Smart Kids Engineers, Design Bricks, Flower Mills Nigeria, Danabit Homes, Health Concerns. Note that you have the opportunity to give a shout out to your school on the show for a token. For sponsorship and inquiries, please call Talkway on 003-579-6925 or Sean on 0703-602-1608. Smart Kids Ambassadors Challenge, the conquest of the best brain. Bífá bá pẹ̀dí tán àwọn ìwọ̀n wa dìde yóò kó àwọn àgbà ṣàǹkóṣàǹkó ń kalẹ̀ lórí ètò òṣèlú lọ́jọ́ ajé ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2021 láago 11 sí 12 ọ̀sán ní ìkànnì 32 FM 94.9 ẹ pàdé Peter Ọlásùpọ̀ Captain P2 pẹ̀lú ọ̀mọ̀wé Sàká Adégbìtẹ̀ Balógun ẹni tí ń ṣe olórí àwọn òṣìṣẹ́ tẹ́lẹ̀ lọ́fíìsì gómìnà lábẹ́ ìṣàkóso Àlàó Àkàlà tó tún jẹ́ alága ìgbìmọ̀ pẹ̀tùsááwọ̀ nínú ẹgbẹ́ PDP. sọmọ ẹgbẹ́ yìí ni òsìlẹ́rì níta ni èmi ò gbọ́ káyìlá òsìlẹ́rì. wọ́n yọ ọmọ ẹgbẹ́ wa yìí dáàmà inú ọ̀pọ̀lọpọ̀ ń dùn síjọba àṣeyí kò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ tó gbé kalẹ̀ gan kò mójútó tó ibẹ̀ ni wàhálà ń tí ṣe àgbàlótóró náà ọba ló tẹ́lẹ̀ nípa ètò òṣèlú lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí àjọ máa gbọ́ rẹ̀. bàbá wo lè sọ̀rọ̀ yẹn náà. bàbá wo lè sọ̀rọ̀ yẹn. ó lè ti di APC.
Àkàlà náà ti dé. APC ti máa jẹ́ ẹ̀kọ́ APC ní kọ́. PDP ní tó fi ń pèrè pé tọ́mọ ẹgbẹ́ yín náà sì yá. Èdè Yorùbá èdè mi ní ìyá Odùduwà. Wọ́n kárí ẹ̀nìkan náà ní pẹ̀lú bàbá wèrè bíjù sọmọ ẹgbẹ́ ilẹ̀ sọ̀rọ̀. òun náà yà á já pa ìrírí bàbá rẹ̀. Ìjàmọ̀. Ó di rẹ̀ ọ̀rẹ́ kọ́ sí ẹ̀yẹ rẹ̀ kọ́ lọ gbé tó di rẹ̀. Kọ́ọ̀sì láìjà wa jẹ́ntù ó ti jẹ́ntù. Mo ìtọ́ tó lọ ṣe lóṣogbo yẹn ni. Ó tún wá tún jọ ọyọ wọn pa ọwọ́ ẹ̀ sílẹ̀. Àpèká ògbó ọmọ bàálù ràwọ̀. Ẹ̀bá jẹ́ tó fẹ́rù kọ́mọ́ra rẹ̀ ní ẹ̀rù. A'udhu billahi minash shaitani rajim. Ẹ̀fọ́ ni ẹ̀rù. Bismillahirrahmanirrahim. Ẹ̀bùsọ̀bùsì fèrè ẹ̀ sáré. Ọlọ́run ọba mi ìbà mí dánwọ́ rẹ̀ ọba dání wáyé. Ó ti á dá ara yìí. Àríró ọ̀la ọlọ́run ọba mi ọlọ́gbọ̀gbọ̀rọ̀ tí ọmọ rẹ̀ lọ́fìn. Akéwì gẹ́ kéwù. Ìgbà ìmọ̀jú wà lọ́wọ́ ọlọ́run ọba mi ọba tẹ́rẹ̀ rẹ̀ kárí ayé. Ìbáṣẹ. Alágbára tí ju gbogbo alágbára tí ń bẹ lókè pẹ̀lọ́. Ibi oṣù èyí kù sí, bí ọjọ́ èyí kù sí, Èdùmàrè dákun mọ́ máa jẹ́ abọ́jọ́ lọ. Adániwáyé dákun mọ́ máa jẹ́ abàgbà lọ. Ẹ̀ka àlọ́ ooo nílẹ̀ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin agbára ẹ̀yẹ ẹ̀ka àlẹ́ nílé olúfẹ́ àbúrí ọmọ apafọ́ owó rẹ̀ mọ́ ẹ̀mọ̀mọ̀ ká àlẹ́ gbogbo ẹ̀yà àgbò ẹ̀ka àlẹ́ nílé olówó òdùrú ọmọ ajífẹ́fẹ́ sí ọmọ èpè ọjà ẹ̀ka àlẹ́ lóde ọ̀yọ́mọ aláàfin òjò tí pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìmá ẹ̀ka àlẹ́ lókè Ìbàdàn nílé olúyọ̀lé ọmọ àjòròsùn ọba ògúngún ní sọ mo ṣe kábíyèsí fún bàbá mi láàfin kábíyèsí o. ẹ káàlẹ́ o gbogbo ọmọ ẹgbẹ́ association of patients látọ̀rí mayẹ̀lóye okùn adébánkẹ́fà ìkọ́ aráòde àgbàsìn ọmọ àgúnyẹ tí fòdó bá mi epo ilé ọmọ onísìn ìjàrá ẹ káàlẹ́ nílé olúyẹ̀dùn ọmọ aláàgbé ọmọ apáàsín ọmọ àfọ̀jálẹ̀ àti ìbẹ̀lùkù olórin olúyẹ̀dùn bàbá ajíbọ̀sì àkànní ẹ̀ka alẹ́ nílé lákàlẹ̀ lókè ìbàdàn nílé olúyọ̀lé ọmọ àjòròsùn lákàlẹ̀ ọmọ oníjú obì tí sògúlùntù yẹ̀rú ọ̀kín ni wọ́n ọlọ́fà àmọ́jọ lálọ́ọ̀mí ni wọ́n ọmọ abísújókọ ẹ̀ka alẹ́ nílé ibà ọ̀sọ̀run olúyàwọ̀n àrítàlẹ̀ ọkọ̀ fúlù ara lọ́yọ̀ ńlẹ́ ọmọ òjìlóru tí kan rú ọmọ ọbẹ̀ rírì lóòkun lóde ọ̀yọ́mọ aláàfin òjò tí pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìbá ẹ̀ka alẹ́ nílé olùpọ̀ ọ̀yọ́ ọmọ akájẹ́wọlé mo fẹ́ lẹ́yìn ní kìlọ̀ ya Abíọ́dún tírímìsíyù ayélujára pé ẹ̀ka alẹ́ ẹ̀kú òǹgbẹ Èdùmàrè onífọ̀dún èyí sàásẹ̀ mọ́ ẹ̀ka alẹ́ ńlẹ́ ọdẹ ńlọ àtàbà àti bí ọmọ méjì ogbe ọdẹ ńlọ ọmọ ayígbìrì kódì olódi ọmọ ọ̀fọ̀fà tí gbòǹgbòrò tí bá búbú ẹ̀ka alẹ́ nílé ọmọlólú ọpẹ́ àgbẹ̀ gbàngúdú fún ọmọlólú olúkàtà ọmọ ọpẹ́kùnrin pẹ́pẹ́pẹ́ hàn lọ́mọ ọ̀dọ́kùnrin yọ̀yọ̀yọ̀ ọmọ ọ̀dọ́kùnrin pàkìtì títorí òkè wálẹ̀ ẹ̀ka alẹ́ nílé Àjàyè oyè sílẹ̀ Olúgbòde olówó òdúrú ni wọ́n ọmọ ajífẹ́fẹ́ sílẹ̀ ọmọ èpè ọjà ọmọ alárọ̀ wọn ọmọ àsukúpadé mẹ́jọ lágbé ọmọ adẹ́nìpọ̀ ọmọ sẹ́kọ̀sọ́kù tí dáre ẹ̀ka alẹ́ bá mi Adéwálé Ẹ̀bíkúnlé mo fi tiyín kiri Admiral Abdulateef Adétòkò Ọ̀bíkúnlé gbọ̀ǹkà Olúbàdàn lẹ̀ Ìbàdàn gbọ̀ǹkà Balógun lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn mo kí bàbá mi ká ẹ̀ka alẹ́ Bíkúnlé olókè àgbàgbàsẹ̀ alágbàlájà ẹ̀jà bàbá kú ẹjọ́ àgbàlá Bíkúnlé ó tóbi ó jòkó bá bẹ́ẹ̀ lómi lọ àbàgbàlá tó kókó sáré tán ẹ̀ka alẹ́ nílé Ògúnmọ́lá olódò ògbó kẹrí lójú ogun ọ̀bọ̀n Sòkòtò kàmbẹ́rẹ́ bí ìjà Ògúnmọ́lá òbùrì dánájú dánágbó anilẹ́lẹ́ rúbí òyìnbó kẹ́ẹ̀kú gbòòrò ni ọmọ bàràbàrà níjọ́ ọlọ́tẹ̀ láyé nǹkan ọmọ akóredé ó pé kí wọ́n tó mú gẹ́gẹ́ wọn àgbà nínú kásọ̀ ní kí ni wọ́n ṣe ìwádìí láyé nǹkan ọmọ akóredé bá a pìtàn bá mi Adéwálé Ẹ̀bíkúnlé ẹ pé wọ́n mú gẹ́gẹ́ wọn wọ́n mú tákàdá wọ́n tó máa kọ́ nínú àwọn tó fẹ́ mọ̀ tán ọ̀pọ̀lọpọ̀ akéwì tó fẹ́ mórí kì í tó fẹ́ mọ̀ kókùn dun ẹ pé wọ́n mú takàdá wọn tó mú gègé ẹ̀fọ́ ni ẹ̀rọ ìsọ̀lá mo tún ti gbọ́ àsórí afẹ́fẹ́ ìkànnì adẹ́rìn ipò òṣónú 32 FM 949 ìpàṣẹ ńlẹ̀ ètò tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìbẹ́lẹ̀ Ògúnmọ́lá olódò ògbó kẹ̀rí lójú ogun ẹ̀sọ́ lé òsì Ọ̀ṣúndínà ààrẹ ni a ṣe mọ́dà yìí fún mọ́ Ọ̀ṣúndínà tí wọ́n láwà ní mi ò fà gbé rọ́jò
ọmọ awélà wà nílé kogun lójú yálóde wà rẹ ọba rẹ wà lẹ ó bí ọnu mo kó lé ọsùn dídé ó dilé balógun bẹ́ẹ̀ yìí òkú ọmọ akéré mọ́súdì àgbọ̀lagadì ọ̀ka alẹ́ akéré òkú ọmọ ọdùgbẹ̀dùgbẹ̀rẹ́ bí ìjà àgbàrá òjò ọmọ akéré. wọ́n máa ń kí wa láàárọ̀ kùtù. àgbàrá òjò ọmọ akéré tí bá níjà tí bójú jẹ ní kọjá lọ mọ́súdì ooo gbọ̀lagadì ooo akéré tí torí ogun tí dánú gbọ́ ẹ sí sílọ̀mí mọ́ bu mọ́ sá ẹni ó dá nílé tó tún dá lájò bẹ́ẹ̀ yóò kó akéré mo bọ́ ọdẹ kó akéte ìlú ọgbọ́n mo bọ́ ọdẹ lẹ́kí mo dádùgbò rẹ̀ lẹ́kí akéré òkú ọ̀dà lẹ́yìn odi èdùmọ̀rẹ́ oníjọ́ ọ̀sẹ́kú máa lọ́wọ́ bẹ́ẹ̀ yóò kó ọmọ akéré mo gbọ́ bẹ́ẹ̀ ni bọ́sílẹ̀ bàbá mi àkànní o arúlógún bíi èéfín àgbàgbà láìláì jagun balógun olúbàdàn lẹ̀ ìbàdàn ọmọ àtòkìtẹ̀mọ̀ tí ròdì ọ̀yọ́lọ́dẹ̀ ń sóògùn ọ̀yọ́ ńlọ́dún mẹ́bí ni babalá bàbá rẹ̀ ọ̀sẹ̀rẹ̀ ẹlẹ́mọ́ ọmọ ọdún burú bàbá ọba ọmọ aláàkàn ọmọ alágàlù ẹ̀sùn lé ọ̀sọ́nsọ́ àjàyọ̀ ọ̀sùngbẹ̀kún kọ́ ikú ní kàńkọ́ yíta mẹ́tù mọ́ kí gbogbo yín ọ̀sùngbẹ̀kún ọ̀rọ̀ òwúsì ọmọ awárún ọ̀sọ̀ọ̀sọ̀ ọmọ ọ̀gbàgbà tí làgójá alọ́ àṣẹjú bàbá ọjọ́ àgàdàgbà ọjọ́ tí sùn láàrin ọ̀run ìjàgbẹ́ lókè òkè ọkọ̀ ọmọ pẹ́ ọmọ ọ̀sáfà ènìyàn ẹ̀ka alẹ́ ní àbẹ̀hùn ó ti lé àṣùbíàrò àgàdàgùdù ọlọ́dẹ òkúta. ọba ń kàjọbọ olóúnjẹ òyà lùpa. àjọbọ mìíràn eégún oníhẹ pátápá ọmọ àbíyẹ gbòòrò. so ti délé ọdẹ lọ. mo délé ọdẹ lọ nítorí máa tọ́ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo kú olé ọdẹ lọ mo bọ́ sílé ọkú àgbẹ̀ bàbá omi yálé ẹ̀ka alẹ́ nílé àjọbọ mìíràn eégún oníhẹ pátápá ọmọ àbíyẹ gbòòrò ọmọ ẹjíṣẹ́ bẹ́ẹ̀ wá bàdàn ọmọ ìyálàṣẹ bá bàdàn ilé ọlọ́jọ́ ọ̀yá gbàgbé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ gbà àwo nílé ọlọ́mìnrin àjọbọ ẹran níbẹ̀ nù gbogbo ẹ̀ pátápátá porogodo òdìlé àṣùbí àárọ̀ àgẹ̀dẹ̀gùdù ọlọ́dì òkúta kò mú kó wálé ọkọ̀ ṣùbùnmi kọ̀pá kò bọ̀ ọkọ̀ ọ̀bẹ́jì àjànàkúmọ̀rin yọ́lá ọmọ erin tí mú mi pókan lágbàdá bá rẹ̀ ń ṣe ọ ọmọ lọ́rẹ́ bọ̀ sùn ọ̀rọ̀ náà rí ọkẹ́ tó sá ọba bòsà ọba bàbá ọ̀tálá àṣùbí àárọ̀ bàbá àkókò orin mẹ́bí níṣẹ́ ni kẹrin ààrẹ o agbégi ńlá sokọ́ ọ̀tẹ̀rọ̀kọ̀ fìdàrọ̀ ààrẹ o kò mú kó wálé ọkọ̀ ṣùbùnmi ìbẹ̀ lójúde bàbá ẹ̀yìn ìtọ́ba wo lówó mẹ́bí nífowó rẹ̀ ń ṣe nílé àṣùbíàrò ọmọ àkùn tí bímọ mẹ́fà lóòjọ́ ó wà débísí ó fowó tiẹ̀ kọ́lé ó wù sálámì láyẹyẹ ó fowó tiẹ̀ lọ́rẹ̀ ejóye ó wà àṣùbíàrò àgẹ̀dẹ̀gùdù olóde òkúta láyé nǹkan ọmọ akóredé mo ní kí wọ́n tún kẹ́kọ̀ọ́ díẹ̀ lára wa lálẹ́ òní lórí ètò pàṣẹ ni ọ̀dà àmọ́ tọ́jú rẹ̀ ó dìdùn ẹ̀fọ́ ni ẹ̀rọ òṣòlá ó wà débísí. ìgbà wọn bá ń lò wọn ní fún kírẹ́dìtì. wọn ò ní fún mi kírẹ́dìtì láyé nǹkan ọmọ akóredé ṣùgbọ́n ẹlẹ́dàá wọn mọ̀ fún mi kírẹ́dìtì tèmi láyé nǹkan ọmọ akóredé ikú ò ní pọ̀ bàmí adéwálé ebikunle ẹ̀fọ́ ni ẹ̀rọ òṣòlà mo tún sẹ́nu mi dédé síbi ẹ jókòó ẹ fà pèrè tẹ̀dí ó tún ti yá ipasẹ̀ ńlẹ̀tọ́ ètò nípasẹ̀ ìpàdé àwa bí òyìn ipasẹ̀ ńlẹ̀tọ́ ọyẹ máa bá wa kára. 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn wà ń ṣíṣí lẹ̀ Abíọ́dún Tìjání Ìṣọ̀lá ẹ̀fọ́ ni ẹrù ohun náà ò ní bàjẹ́ láṣẹ Ìdùmarè mo àríṣiṣẹ́gi ẹnìkan kì í bá a jẹṣẹ́ rẹ̀ òun náà ní mọ́ jẹ iṣẹ́ tó bá ṣe ò ní ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ. Ìdáyàt Rahman Bọ́lájí Ṣítù Ṣẹ̀rífà bó o ní ṣáàwẹ̀ ń lọ àwòrán tí mo rí ń jọ pa àwẹ̀ gbòyìn pọ̀ o ṣé ẹ ń tọ́jú sàárì àti ìsínú fún bàbá mi àtàdá ṣé ń gbóná fẹlifẹli. Ọ̀ṣọ́kòmọ́yà Adéọlá Elizabeth Majid Ọlákúnlé Usman Ahmed Alfulani bó o ní gbogbo Ọ̀yọ́ ṣáàwẹ̀ ń lọ àbí Ìlọrin ló kọ́mọ Fúlàní mọ́ ni. Bọ́láńlé Bello Kọ́láwọlé ṣàlàáfíà ní ẹkú àṣekù ọjọ́ ìbí 40 ọdún lókè èèpẹ̀ 200 ọdún ọjọ́ kan. Mudashiru Yusuf ògbóyin pátá náà la mọ rírì yín. Ire tó róró dorí èmi àti yín ire.
ẹ já mọ́ nìṣó lọ́dọ̀ bàbá mi olóyè adéwálé ajíbọ́lá ìbíkúnlé lẹ́ẹ̀kan sí ẹ kí gbogbo àwọn ará ilé. Àtúndélé ni o wọn ní bàbá délé baálé ilé náà lákọ̀ọ́kí àkí bàbá wa kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn ajé ògúngúnnísọ̀ kábíyèsí o. àkí olórí àkí gbogbo òṣìṣẹ́ ààfin àkí gbogbo orí adé àkí ọ̀run ìlẹ̀kẹ̀ gbogbo baálẹ̀ baálẹ̀ gbogbo mọ́gàjì mọ́gàjì gbogbo baálé baálé gbogbo òdílé jagunjagun àkí yín o Àtúndé lónìí o ipasẹ̀ náà ni ètò wa amúgà gègé yín ẹ̀mú tákàdá ẹ̀tún wa máa kọ sílẹ̀ o ìta tó fẹ́ gbé wálé nìyí ẹ bá lẹ́rọ ọ̀kà sílẹ̀ ọ̀kà sílẹ̀ òótọ́ ọ̀rọ̀ la tún fẹ́ gbé jáde lónìí bó sì ṣe rí gan-an la fẹ́ sọ àtọ̀ sí pé ká máa dúnnú mọ́ ká máa pààrọ̀ mọ́ àlọ́ òótọ́ ọ̀rọ̀ kan gbélé lórí ipasẹ̀ ẹ̀ka alẹ́ o. ẹ jọ ṣe alẹ́ ọ̀fà lálẹ́ òní ni. ọ̀fà night. bàbá mi nígbà tí baálẹ̀ Olówùsì tó ṣe bẹ́ẹ̀ tó sọ̀sùn ògbésẹ̀ ìṣèjọba bọ́ sọ́wọ́ ààrẹ Látòsà ẹjẹ́ àti bí mi ṣọmọ pé àjọbọ ní Balógun èmi sì rò pé Balógun ló yóò kàn ṣùgbọ́n ọjọ́ pé ọ̀tẹ̀ ó ti jẹ́ wọn lé àjọbọ ti lọ ó ti fìlú lẹ̀ exile kọ́lé lóyìnbó ń pè é ó ti wà ní exile ó lọ sí asylum ní Ìjẹ̀bú apá Ìjẹ̀bú kọ́ ni ipò wo ni Látòsà wà tó fi gangan. ṣe rí Látòsà ló wà ní ọ̀tún Balógun ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ tá a bá wò náà kò tí ì kan Látòsà. ẹ ṣáà wò ó. ẹ ṣe ẹ rí pé ẹnìkan wà tá à ń pè ní Tájò. Tájò bẹ́ẹ̀ ni. Tájò yẹ ọmọ Tájò ní àpèjà rẹ̀ látilẹ̀ ó ní ọ̀tún baálẹ̀ fún Oròwùsì tí Oròwùsì bá kúrò gẹ́gẹ́ bí wọ́n ṣe tò ó bọ̀. bàbá ẹ má bínú látijọ́ ìyá àgbọ́pẹ́ nìkan jọ̀tún àbí àbókọ wọn ọ̀hán ní láàfin mẹ́nubà ńgbà tí ń sọ ọ̀rọ̀ ìṣèjọba àwọn akọni tó ti lọ. ẹ rí i pé orí Olúgbòde la ló ti bẹ̀rẹ̀ ní kájọ ọ̀tún baálẹ̀ ti bẹ̀rẹ̀ ló fi Sùmọ́nù láàmọ́ ló fi jẹ ọ̀tún baálẹ̀ ṣùgbọ́n Sùmọ́nù láàmọ́ àsìkò yẹn kò ogun ló kú sí nítòfàánù tí oyè ò fi kàn mọ́ tí òfin padà kàn ń pé lẹ́yìn tí baálẹ̀ bá gbéṣẹ́ ọ̀tún ló kàn. ṣùgbọ́n gbọ̀n wá di pé Oròwùsì gbéṣẹ́ Tájò tó jẹ́ ọ̀tún wọ́n wá pè wípé Tájò ọ̀yá máa bọ̀ ìwọ ni a fi jẹ baálẹ̀ ṣùgbọ́n Tájò wá rí pé tó lásìkò yìí wọ́n rí ète tí Ògbórí Ẹ̀fọ̀n àti ààrẹ Látòsà tí wọ́n hun lórí àjọbọ mọ́ gbogbo rẹ̀ wá ní ìlú tí ò fara rọ báyìí ìlú wọn wà tẹrígbà. ibi tí ọ̀tẹ̀ ti gbilẹ̀ yìí. owó tẹrígbà òun ò jẹ oyè baálẹ̀ o ẹjẹ tí ọba jẹ ọmọ jẹ wàní tó wọ́n ṣe ni pé kó wọn fẹ́ kàn lọ fìdí tì sí oko òun torí pé òun náà kú ti dàgbà náà díẹ̀ kó wọn náà lọ jókòó sí oko òun kó wọn máa bá ètò ìgbésí ayé òun lọ níbẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà rí báyìí wọn ta ló tún wá kàn kò sẹ́nì kankan tó tún kàn ju pé kí wọ́n mú Látòsà náà lọ Látòsà sì ṣe tán pé òun ọgbà bí Látòsà sì gba oyè yìí ṣùgbọ́n kó tó gbà ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò. ibi ìbéèrè mi ń lọ náà ni pé èé ṣe tí ò jẹ baálẹ̀. ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò ló wọ́n jẹ o a ní Ààrẹ Ọ̀nà Kakanfò báwo ló ṣe jàre Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò kan ń bẹ tó sì wà láyé tí ò tí ì kú. ìyẹn tátàlà fífi jẹ́ náà tálà fífi jẹ òun náà là ń pè ní Òjó Aburúmọ̀kù ọmọ Ògbómọ̀ṣọ́ ni ó wà ní ipò ṣùgbọ́n Òjó Aburúmọ̀kù yìí láti ìgbà tí wọ́n ti fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kò ṣe sì rí ogun kankan lọ títí Látòsà fi wá di pé ó ní ìlò wọn jẹ wọn ni báwo ló ṣe ó ní bẹ́ẹ̀ ṣe náà ni ṣé bí Ìbàdàn ti fìtàn balẹ̀ Basọ̀run Ògúnmọ́lá nígbà tí ọjẹ Basọ̀run ọjẹ ń bàdàn gbé lásìwà lórí oyè tó fi ní wọ́n lọ kó gbogbo nǹkan ẹ̀ṣọ́ Basọ̀run wá báyìí náà ni wọ́n ṣe Basọ̀run Ògúnmọ́lá náà òun náà ṣe bẹ́ẹ̀ kó náà wá fìtàn balẹ̀ lọ bóun kó gbogbo tó wọ́n ṣe
Ààrẹ Ọ̀nà Kakanfò wa ẹ lọ gbà wá lọ́dọ̀ Òjó Aburúmọ̀kù wà ní ìdáná tó yẹ pé báà ní Aláàfin kọ́kọ́ fẹ́ faramọ́ ṣùgbọ́n lẹ́yìn ó faramọ́ náà ni nígbà wá di ọjọ́ 3 oṣù kẹwàá ní 1871 tí wọ́n wá fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tó sì jẹ́ baálẹ̀ fún ilẹ̀ Ìbàdàn. Ó ti á jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti gẹ́gẹ́ bí ó sì tún wà nípò aṣáájú Ìbàdàn la fi ń pè ní Ààrẹ Látòsà ìṣèjọba rẹ̀ ń Ìbàdàn torí kò sí ìṣèjọba kankan fún Ààrẹ Ọ̀nà Kakanfò abẹ́ ẹnìkan ló wà so kódà Ìbáṣọ̀run ìṣẹ́gbẹ́ rẹ̀ látó wá sọ Aláàfin lọ́nà nílùú Ọ̀yọ́ ṣùgbọ́n ibi tóun náà ti lágbára tó ti lẹ́nu iná nílẹ̀ Ìbàdàn bóò ló ti ṣèjọba rẹ̀. nígbà tó wá rí báyẹn òun náà wá rò pé bóun náà bá mọ̀ ṣèjọba òun náà mọ̀ gbọ́dọ̀ ní àwọn olóyè tó náà mọ̀ yàn táwọn ọjọ́ wọn ṣe àkóso wọ́n wá rò pé ta ló lè fi ṣe balógun wọ́n wá rí pé kò sẹ́ni kankan tó lè mú ní balógun ju Ògbórí Ẹ̀fọ̀n Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n lọ wọ́n wá mú Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n ó mú ní balógun ṣùgbọ́n gbogbo àsìkò yìí àwọn jàgùdù ń bẹ nílùú Ìbàdàn débi pé gbogbo àwọn tó jẹ́ olórí tí a ti mọ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti sùn ṣùgbọ́n àwọn ọmọ wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ ọ̀dọ́ tí wọ́n gbapò bàbá wọn tí wọ́n sì bá nǹkan agbára lẹ̀ tó yẹ pé gbogbo ẹrù bàbá wọn gbogbo oko bàbá wọn gbogbo ẹ̀ ni wọ́n ń lò tó ọba wọn tí ó wá ní ilé wa fẹ́ máa fa ìfanfà láàrin ara wọn ṣùgbọ́n ó ní òun mọ̀ bí òun ó ṣètò gbogbo rẹ̀ ẹ rí i pé tẹ́lẹ̀ kí Oròhùsì tó kú ní Láwọ̀yìn ìlà ló ti jẹ Sẹ́ríkì Láwọ̀yìn náà wá ní gbogbo pẹ̀lú àtìlẹ́yìn àjọbọ wọ́n jẹ Sẹ́ríkì rẹ̀ Láwọ̀yìn wà ní Sẹ́ríkì wọ́n to oyè wọ́n to ọ̀tún balógun wọ́n fún Ayọ̀rìndé Ajé tápẹ́ ní Ajé Olóòlù òde ajé tó ní wọ́n fún ní ọ̀tún balógun tó wọ́n sì fún Akérédolú ní ọmọ Oròhùsì wọ́n fún ní ọ̀tún Sẹ́ríkì bí wọ́n ṣe to oyè wọn lọ bẹ́ẹ̀ nù ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ rí i pé lásìkò tí láti Oròhùsì àti àjọbọ tá à ń fa ọ̀rọ̀ yìí lọ́wọ́ a rí i pé a ní nǹkan kan ló fa ọ̀rọ̀ ńgbà náà ọ̀rọ̀ òdìgbàdìgbà tí Ògèdèngbé tó fi jẹ Ọwá ẹ sì rí i pé ńgbà wọn ti kọ́kọ́ lọ jagun Iléṣà lẹ́ẹ̀kejì ní a ti fa Iléṣà lé àwọn Òbùkún lọ́wọ́ pé ìran Ìjẹ̀ṣà náà làwọn náà ìran Ìjẹ̀ṣà náà ni ṣùgbọ́n ẹ̀yin anígbàgbọ́ nù yín ẹ máa jẹ́ àgbọ́ ńgbà ń gbọ́ di pé Ògèdèngbé ọkàn gbéra ni pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ ó sì lọ Iléṣà ó sì lọ mú Ògè Òdìgbàdìgbà ó lọ fi sí orí ipò ńgbà ó fi sórí oyè èyí ni ó bí Ìbàdàn nú bí Látòsà ṣe dé orí ipò wọ́n wá ní kí wọ́n tú Ògìdìgbàdìgbà sílẹ̀ wọ́n ní kó máa padà lọ sí ìlú rẹ̀ torí wọ́n tì mọ́lé ọ̀dọ̀ Ògúndípẹ̀ ní àbúrò Oròhùsì ibẹ̀ ni wọ́n fi pamọ́ sí pé kó máa mójútó Ògúndépò ibẹ̀ wọ́n fi sí gbọ́ngbọ́n wa rí báyìí tí Oròhùsì ti lọ àjọbọ ti lọ gbogbo ẹ̀ ti lọ ọba níta náà wọ́n ó túlẹ̀ kí ọmọ lọ sí ìlú wọn ṣùgbọ́n kò gbọ́dọ̀ péra rẹ̀ ní ọba o Ìbàdàn mú àfi ọba síbẹ̀ tọ́ba ti yá ṣùgbọ́n bí tán lọ wọ́n á rí pé tí ọba ẹ débẹ̀ nǹkan míì tún lè ti ẹ̀yìn yọ láti bẹ̀ wọ́n wá sọ pé àwọn ẹ̀ṣọ́ tí wọ́n ní kó máa sọ tí wọ́n ní wọ́n máa sìn lọ sí Iléṣà láti fún wọn lọ́wọ́ nù pé tí wọ́n bá ti dójú ọ̀nà kí wọ́n pa sójú ọ̀nà wọ́n sá lọ ojú ọ̀nà tí wọ́n lọ ibẹ̀ wọ́n pa Òdìgbàdìgbà sí ó dùn Ògèdèngbé ó mú mọ́ra Ìbàdàn wá lọ fi Ọwá míì jẹ Ọwá míì tí wọ́n fi sí orí ipò ní Ògèdèngbé wá rí pé a jẹ́ pé gbogbo ohun tí òun ṣe àlọ́ tó òun ṣe Ìbàdàn sáfẹ́ gba ti tòun náà ni wọ́n fẹ́ wo tòun bí Ògèdèngbé ṣe gbéra nu wọ́n bá lọ lé gbogbo àwọn Ọwá tí Ìbàdàn fi síbẹ̀ bó ṣe lé kúrò ní ààfin nù ìgbò lé kúrò láàfin Òbùkún ránṣẹ́ àwọn Ìjẹ̀ṣà yòókù náà ránṣẹ́ pé
ọwá tí atúntàtà fi síbẹ̀ Ògèdèngbé ti wá pẹ̀lú àwọn jọmọ́ rẹ̀ wọ́n ti wá lé kúrò ní ààfin o nígbà àṣẹ tó Látòsà lọ́wọ́ Látòsà ni ó ti dá a báwọn tóun wá nìyẹn wọ́n wá pe balógun rẹ̀ ìwọ balógun mi Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n máa bọ̀ iṣẹ́ dé iṣẹ́ àkọ́kọ́ táwọn ọkọ̀ sí náà nì bẹ́ẹ̀ ṣe lọ mú ọwá táwọn tí Ògèdèngbé lé kúrò òun ẹ lọ fi síbẹ̀ padà ẹ sì mú Ògèdè bẹ́ẹ̀ bá lè mú láàyè ẹ mú bẹ́ẹ̀ bá sì lè mú láyé sá lé wọn dànù kúrò bẹ́ẹ̀ kẹ́rí pé ẹ dáàbò bo Iléṣà kọjá pé àṣẹ tí Ìbàdàn fi síbẹ̀ òun náà ni ó sì múlẹ̀ èyí ò ní iṣẹ́ tí wọ́n gbé lé Ògèdèngbé lọ́wọ́ wọ́n gbé lé lọ́wọ́ Ògèdèngbé náà bọ ọ̀pá ogun bí wọ́n ṣe máa bọ ọ̀pọ̀ ọ̀ràn yàn wọ́n gbé jáde wọ́n bọ bí wọ́n ṣe bọ́ tán jọ́ kẹta àbí jọ́ kẹrin tí wọ́n bọ ọ̀pá ogun tó kó gbogbo àwọn ọmọ ogun sòdí wọ́n lọ sí Iléṣà ní ẹ̀ẹ̀kẹta sí wọ́n lọ sí Iléṣà ṣùgbọ́n nígbà wọ́n ń lọ àwọn tí wọ́n jọ ń lọ gbogbo àwọn mọ́gàjí Òróòsì ni àwọn ọmọ Òróòsì mọ́gàjí Olúgbòde gbogbo àwọn ọmọ wọn báwọn gbogbo àtàwọn ọ̀dọ́ ọmọ ogun míì náà àtàwọn olóyè míì náà tí wọ́n tẹ̀lé Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n lọ nílé gan ni wọn ò ti kọ́kọ́ gba ti Ògbórí Ẹ̀fọ̀n yìí pé bí ó ṣe máa ṣe pé àwọn ò ní gba tiẹ̀ gẹ́gẹ́ bí aṣáájú àwọn ṣùgbọ́n kò sí ọgbẹ́ tí wọ́n fẹ́ ta sí gẹ́gẹ́ bí tí wọ́n máa ń pa lóye pé ààrẹ pé ó ń dífá nígbà yẹn pa ààrẹ lọ pàṣẹ ó sì ti pàṣẹ ẹnu wọ́n gbọ́dọ̀ gbà á ní àṣẹ tí wọ́n fẹ́ wọ́n kọ̀ kí wọ́n tẹ̀lé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ni. ìyẹn ni wọ́n lọ wọ́n dé Iléṣà ṣùgbọ́n àwọn tí wọ́n lọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ìwọ̀nba wọn ní ìrírí ogun ìmọ̀ tí wọ́n kojú tí wọ́n lọ ṣe tí wọ́n kọ́ lọ ṣe ni pé wọ́n fẹ́ dọ̀hùn ní Ògèdèngbé gbọ́ pé Ìbàdàn ti ń bọ̀ tó ti ń gbọ́ lù wọn òun náà wá fo ọgbọ́n gbégbé pé iṣẹ́ tàn ti ṣe sílẹ̀ káwọn ọmọ bàjẹ́ tí Ìbàdàn bá ya wọ Iléṣà lẹ́ẹ̀kan yìí wọ́n fọ Iléṣà tútú torí pé Iléṣà ṣẹ̀ṣẹ̀ ń tó padà ni òun náà wá ní tóun ó ṣe ni pé òun náà ṣàkóso mẹ́ òun àtàwọn ọmọ ogun rẹ̀ òun ọ̀fẹ́ kan lọ kojú Ìbàdàn ní lójú ọ̀nà wọn ò ní jẹ́ wọ́n wọ̀lú wọ́n mọ̀ bàbá ìlú jẹ́ Iléṣà jẹ́ ó lọ kojú wọn lójú ọ̀nà ìgbà wọn pàdé lójú ọ̀nà ó ti rí pé àwọn Ìbàdàn ti dé ibẹ̀ yẹn ti kọ́kọ́ gbé ogun ti Ìbàdàn wọ́n jagun àwòkọ́ ń bẹ̀ yẹn wọ́n rí pé apá àwọn ọ̀ka wọn bá sá lọ ṣùgbọ́n ibi tí Ògèdèngbé ti sá lọ àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n lọ sá síbì kan wọ́n lọ sí Ìta Ògbólú ibẹ̀ wọ́n lọ pàgọ́ sí Ìta Ògbólú yìí igbó gìjigìji ni aginjù igbó ni etí ibẹ̀ wọ́n pàgọ́ sí so àwọn Ìbàdàn náà wọ́n ní nígbà wọ́n ti rí báyẹn gẹ́gẹ́ bí àṣẹ tí ààrẹ pa fún wọn wípé kí wọ́n lọ fi Ọbáńjẹ padà ní o kí wọ́n sì rí pé wọ́n dáàbò bo bẹ̀ tí wọ́n bá lè mú Ògèdèngbé wọ́n mú bí wọ́n bá sì lè mú wọ́n filẹ̀ ìyẹn ni wọ́n bá lọ wọ́n débẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n pa Ògbórí Ẹ̀fọ̀n ó gbìyànjú láti fi ọwá yẹn padà sí orí ipò wọ́n sì ń dáàbò bo ìlú torí Ògèdèngbé gan náà ti sá kúrò ní ìlú ṣùgbọ́n àṣẹ kejì pé kẹ́ ẹ mú Ògèdèngbé kẹ́ ẹ fi ẹ̀tọ́ tó bá yẹ kẹ́ ẹ fi àtọ́ bá jẹ jẹ́ ìyẹn ni wọ́n bá lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun Ìbàdàn tí wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá lọ ni pé báwo ó ṣe rí ẹrú kó báwo ó ṣe rí nǹkan mú ìkógun ní bẹ́lẹ̀ mi tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ wà parọ́ pé àwọn ti rí ara àwọn ẹrú àwọn tó sá lọ àwọn òmù èyí ò ní wọ́n kọjú mọ́ iṣẹ́ tí wọ́n lọ ṣe mọ́ àrò Ògèdèngbé náà sì ní ó ti gbẹ̀ kan bí wọ́n ti ń lọ Ògèdèngbé wọ́n tà nígbò di pé wọ́n débẹ̀ yẹn Ògèdèngbé ti rí pé ìtàwé lè yìn wá àwọn eléyìí ọmọ ète ogun òun wàá fi ète ogun hàn gbogbo àwọn ọ̀dọ́ tí ò ní ète ogun yìí bí wọ́n ti ń lọ wọ́n wá dá àwọn ọmọ ogun rẹ̀ kan sí méjì ẹ rí i pé mo ní wọ́n pàgọ́ síbi òde Ògbólú Ìta Ògbólú tí wọ́n pàgọ́ sí wọ́n wá dá àwọn kan sí méjì wọ́n wá ní kankan lọ pàdé àwọn ọmọ ogun Ìbàdàn ìtìláwọ̀ yìí ìrìn Sẹ́ríkì tí wọ́n kó sódì tẹ́ẹ̀tì rí Sẹ́ríkì táwọn yìí tí àwọn ọmọ ogun ọba tẹ̀lé nǹkan bíi 2000 2,000 ọmọ ogun ìlọ́gbọ́dọ̀ tẹ̀lé òòlì kan bẹ́ẹ̀ náà ni kálukú wọn náà ni ṣùgbọ́n táwọn fẹ́ kó olè táwọn fẹ́ jà
làwọn ń bá lọ àwọn ọ̀ràn tí pé gbogbo àwọn tó yẹ kí wọ́n kó lẹ́yìn kí wọ́n kó lọ bókèdè gbèsè àwa tan àwọn ọmọ ogun díẹ̀ tó ní wọ́n lọ mọ́ pàdé wọn wọ́n pàdé wọn lójú ọ̀nà wọ́n bá wọn jà wọ́n wá rò pé bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí bí wọ́n ṣe àwọn yẹn sì ti sá pamọ́ sí inú igbó bí wọ́n ṣe ń tàn wọ́n lọ bí wọ́n ṣe ń sá lọ tí wọ́n ń tan àwọn kò yòókù lọ pé àwọn ọmọ kó wọn lọ àwọn ọmọ kó wọn lọ nù bí wọ́n ti láwọn ọmọ kó wọn lọ àwọn yòókù tí wọ́n ti sá sínú igbó bí wọ́n ṣe yọjú sí inú ìgbà wọ́n ti mú sẹ́ríkì wọ́n tẹ̀sìn rẹ̀ níbọn wọ́n ṣe léṣe ọ̀tún sẹ́ríkì wọ́n mú wọ́n gé wọ́n mú ọ̀tún sẹ́ríkì wọ́n mú òsì sẹ́ríkì wọ́n gé wọn lórí wọ́n pa wọ́n dànù tó èyí ni Látòsà wá gbọ́ tó ń ṣẹlẹ̀ ọwọ́ àbànújẹ́ ṣùgbọ́n Gèdèngbé máa ń tó ṣe ó rí bóun ti ṣe tóun ṣe inú rẹ̀ ti dùn pé bóun bá tiẹ̀ lùsì kò ṣe òun náà ti ṣe rí nǹkan kan ṣe bẹ́ẹ̀ni bó ṣe àwa sáré kó ẹ̀bùn ránṣẹ́ sí ààrẹ Látòsà nùpútọ̀ owó tó bá bàdàn jagun o kí bàdàn ó foríjì o kí Látòsà ó bóun pé Ògbórí Ẹ̀fọ̀n padà balógun rẹ o wọ́n bóun padà sílé o òun ti jáwọ́ ń bẹ́ o wọ́n foríjì òun Látòsà gbẹ̀bùn Látòsà gbóńṣẹ́ ránṣẹ́ sí ọgbẹ́sẹ̀ sí Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n wọ́n fún un níṣẹ́ láwọ̀kọ́ Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n kọ́kọ́ dáhùn torí pé ó ti dùjú pẹ̀lú nítòsẹ̀lẹ̀ pé àkọ́kọ́ tó wọ́n kọ́kọ́ gbé ogun jáde sọ́wọ́ ayẹ kó rí báyìí nínú àwọn ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ Tẹfúnṣetán náà tó ti ń jẹyọ inú ń bí Ẹfúnṣetán pẹ̀lú tọ́sẹ̀lẹ̀ pẹ̀lú ogun pé kí láwọn wá síbí fún àwọn ò rí nǹkan kan kó àwọn ò rí nǹkan kan rà àwọn ò rí nǹkan kan ṣe nígbà pàǹkan wọn pàdánù lásán ni òyìn bí ó ń jápá mọ́nú tiẹ̀ ní ẹgbẹ́ kan àwọn olóyè òkú náà wọ́n ń jápá mọ́nú ṣùgbọ́n ó ń dun Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n pé sóhun tó jẹ́ pòwe ṣe ètò òwe sáré nínú ogun jíjà iná wa fẹ́ sọ òun di òtè báyìí so lọ́ba ní ìlànà kò burú òun ó rí i pé òun mú Ògèdèngbé tóun ó sì mú dé Ìbàdàn níbi tó ti ń lé Ògèdèngbé lọ à ń pe ìlú kan ní ìlú Ọ̀dọ́ wọ́n lé Ògèdèngbé débẹ̀ wọ́n gbàlú yẹn nígbà ààrẹ Látòsà tún ránṣẹ́ ẹlẹ́ẹ̀kejì pé owó yẹn máa gbàlú káàkiri o àní ẹ máa bọ̀ wá sílé ìtẹ́jà ti tó ẹ mọ́ jà mọ́ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n tún tẹ̀síwájú wọ́n pe ìlú kan ní Ìkèrè yẹn náà wọ́n débẹ̀ wọ́n gba ìlú yẹn nígbà náà ni Látòsà náà wá rí pé Ògbórí Ẹ̀fọ̀n náà wá rí pé àná tiẹ̀ rí nǹkan kan díẹ̀ pé tálọ́ tiẹ̀ fi tu àwọn gbàgbọ́ wa dé Ìkèrè yẹn lọ́wọ́ rò pé Ìkèrè táwọn wá dé yìí Ìkèrè yóò ṣe àwọn kò sí àwọn láburú kò sí àwọn ní kinní tóun bá lọ kó bá náà ègún rẹ̀ ọmọ sì wà lórí ìhùn bọ̀ báyà wọ́n sì máa fi bú òun ọba nílá náà gbogbo tí wọ́n kó ní Ìkèrè kí wọ́n fi wọ́n sílẹ̀ wọ́n sá fi wọ́n sílẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti á ń bọ̀ wá sí ilé wọ́n rí i pé kò sí nǹkan kan mọ́ tí àwọn fẹ́ ṣe ní Látòsà tó wá ránṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta sí wọn àlọ́ òní kẹ́ ẹ máa bọ̀ wá sílé tó wá ṣẹ̀ wá kó ọmọ ogun wọn àti gbogbo àwọn tí wọ́n kú sógun àti yòókù wọn bí wọ́n ti kó wọn wá sí ìlú Ìbàdàn nù bí wọ́n ti padà wá sí Ìbàdàn nù ìbẹ̀rẹ̀ ogun àkọ́kọ́ fún ààrẹ Látòsà nígbà ó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò bó ṣe lọ nìyẹn. ogun tá a sọ yìí kí là ń pè é nínú ìtàn ogun kìíní. ogun ìdá ọwá padà ni. ìdá ọwá padà. sórí àpèrè. mo lérò pé ẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ fọ́nrán káàkan lẹ́yìn náà sì ríṣẹ́ ṣe Gègé àti Tákàdá yín náà wọ́n bára wọn lálejò. Ọláyẹmí David Alaba Paul Tóyìn Waheed Ọlátúndé Fatai ẹni ẹ̀rí olúwa Abíọ́dún olúwa lónìí Balkis Halim Akóredé Arífálò Abídèmí. Ìwòye pátá tẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa náà ládùúpẹ́ fún 32 FM 949 Ìbàdójúpọ̀ YouTube gbogbo àkúgbà ẹ má kúrò ńgbà kankan. Kí bàbá wa lóye Àdúwálé Ajíbọ́lá Ìbíkúnlé ṣe ṣáàdé mọ́lẹ̀ ibi tá a bá dé ibẹ̀ náà láti mọ̀ tẹ̀ wájú ní ọjọ́ mẹ́jọ wọ́n ti ń ṣẹ́rí bọ̀ wálé ní ogun ìdá ọwá padà nǹkan ti ṣe Láwọ̀yìn àti àwọn olóyè rẹ̀ ṣùgbọ́n ọ̀tún àti òsì rẹ̀ kọ́ ni wọ́n ti bógun lọ Láwọ̀yìn ńkọ́ ara ti yá ẹ̀sìn yan tá ń bọ̀ lẹ́sẹ̀
ẹ̀yìn ibi náà láti mọ tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ ìpàdé mi àti àwọn ikọ̀ mi ó di aago 3 òru láti mọ tẹ̀síwájú lórí òru 13 iṣẹ́ ládá adúpẹ́ gbígbọ́ ó yá mú wá ká mọ́ lọ. ẹ ṣeun wa gbogbo ẹ̀yin olùgbọ́ wa àmọ́ rírì yín nítorí ẹwà ń bẹ̀ làwa fi ń ṣe bí ọlọ́ba ní ìkànnì 32 FM 94.9 lágbára adẹ́dà aṣẹ̀dá ẹ ò ní tí ẹ ò ní tẹ́ ẹ ò ní tán láṣẹ Èdùmàrè Ṣẹ́gun Alágbàlá lórúkọ tèmi adúpẹ́ gbígbọ́ tẹ̀ ń gbọ́ wa. lórúkọ Ọdọlápọ̀ àti àwọn tí a jọ mú ètò ìtàlẹ̀ ètò níwá náà ni à ń kí yín wípé ó dàárọ̀ òrùn ayọ̀ lásùn tẹ́ pàwọ́ níbi táratára sùn ó dáa ó dìgbà kan náà.